padà sórí ètò bá ètò lórí Orísun tẹlifíṣọ̀n fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń darapọ̀ pẹ̀lú wa nínú ilé. Àlejò mi àkọ́kọ́ Ruby Sparkling Alba Bar. Àwọn ni àlejò mi àkọ́kọ́ tó sọ̀rọ̀ fún pé àwọn lè fi àbá o wọ́n lè fi jo ikùn, kò sí bí ikùn yẹn ṣe tóbi tó wọ́n máa jò ó máa wálẹ̀ ni, kò dẹ̀ sí bí pimples yẹn bó ṣe gara tó àwọn bí aláyẹ̀ ẹ̀dá àwọn ní pimples combo, acne combo àwọn ni lọ́wọ́. Bàbá mi àti bàbá àti sọ̀rọ̀ látẹ̀kan nípa àlá. Kí ló fà á tí ẹ̀dá fi máa ń lá àlákàlà? Kí ni ìtumọ̀ àlá? Ṣé àwọn gbogbo àlá tó bá ta bá ń lá ṣé òun ló dà? Àbí ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ ni ò dá? Ẹ̀yin tèmi nínú ilé ẹgbójú ayọ̀ sókè torí pé bàbá rẹ wọ́n continue. Bàbá ọ̀pọ̀lọpọ̀ ló máa ń lá àlá tẹ́ pé wọn ò ní rántí àlá tí wọ́n lá. Kí ni ká ṣe sí irú àgbẹ̀ àbí nǹkan ogun ò tẹ̀ kí ń lálà rárá? Kò sí ẹni tọ́lọ̀ ń dá tí kì í lálà nígbà tí ìṣajá. Yorùbá gan ní àlá tí ajá bá lá inú ajá ló ń gbé bọ̀tí èèyàn la wà. Ṣé rí kò sẹ́nìkan tọ́lọ̀ ń dá sílé ayé tí táwọn pèlè èèyàn o tí ó sùn tí ò ní lálà fún àpẹẹrẹ ń sìn. Àlá tẹ́ ẹ bá lá pé ẹ kàn sunrun ìṣẹ́jú 2 sí 3 tẹ́ ẹ bá jí ń sìn tí wọ́n ní kẹ́ ẹ rọ àlá yẹn complete 1 hour ẹ̀ tí ì rọ àlá yẹn tán. Tó bá ló ṣe máa ń rí ṣó máa ń fa wọn lo fast forward ni. Ìdí tẹ́ ẹ ṣe lè rídìí Ọlọ́run nìyẹn. Kábíyèsí Olódùmarè tó tòrè Ọlọ́run. Torí àlá tẹ́ ẹ máa lá láàrin ìṣẹ́jú 10 ẹni tẹ́ ẹ̀ ń rọ àlá yẹn fún tí ò bá jẹ́ ń tọ́lọ́ ń bá wọnú ẹ̀ á ní ẹ̀yìn bo làlá yẹn gan ẹ̀ndì sí. Because Ọlọ́run sọ fún àwọn kan débi pé ó máa ṣàlàyé àlá yẹn bó ṣe lá ẹlòmíì àlálà á tún sùn nínú àlá á tún lá àlá. Ìyẹn máa ń ṣẹlẹ̀ mo máa ń sùn nínú àlá. Èèyàn á máa lá àlá nígbà míì ìlú tí ò dé rí yóò sì débẹ̀ yóò lọ yóò sì bímọ Ọlọ́run yóò lu àìmọye ọdún nígbà tí wọ́n máa tají á mọ̀ pé ṣé ṣàlà ni àbóhùn sùn. Ojú àlá mo ti kọ́kọ́ wọ plane ojú àlá mo ti kọ́kọ́ wọ plane. So gbogbo kinní yìí ṣe rí fún àpẹẹrẹ ń sìn lórí ọ̀rọ̀ ti àlá tẹ̀ ń béèrè náà èèyàn kan wá sọ́dọ̀ mi lásìkò kan tẹ́ni ẹ bá wò mí kan bínú lé o. Nígbà tó máa lá àlá yẹn tó ṣàlàyé àlá yẹn wọ́n á béèrè kọ́mọ olúwo ni wọ́n á lọ́mọ Ìkángunṣì Èkìtì àbí bó ní ṣe ń pè. Mo ní ṣe ẹ láwọn ọdẹ lọ́wọ́ ó ní wọn à ń sọ ọdẹ dìlé àwọn mo ní kò sí ìdílé tí ò pawọ́dà rí. Mo ní ṣe ẹ ní ọdẹ lọ́wọ́ wọ́n láwọn ò ní ọdẹ pé àfi tó ń bá máa lọ sílùú àwọn mo ní ẹ máa délùú yín tàbí gbọ́dọ̀ jẹ́ ìlú ìyàwó yín ni or whatever. Ẹ fara balẹ̀ gbọ́ tí mo sọ yìí o. Kí ni tó fẹ́ ṣe nínú àlá yẹn wọ́n ti dọdẹ kì í ṣe pé ayákìlà ṣùgbọ́n wọ́n fẹ́ tì sí àṣìta ìbọn. Ṣé rí pọ́sọ̀ ló tú? Ẹ bá rí bó ṣe àlá yẹn dùn gan-an bọ̀ tínú tí ẹ̀ ń dùn pé kí lè rí ayẹn kó ètè wá sí ìmúṣẹ. Mo níṣẹ́ fẹ́ràn ẹ̀mí ó lóun fẹ́ràn ẹ̀mí òun ní kò burú. Ẹ lọ bá àwọn ọdẹ èmi ni mo sọ bí wọ́n ó ṣe iṣẹ́ yẹn fún pé kó lọ sọ fún wọn. Ẹni tí òyìnbọn rí lecturer lẹ́ni tí mò ń sọ yìí nígbà tó máa rí wọn padà wá bá mi o mo ní ẹ má bẹ̀rù ẹ ṣáà kan wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ ní ìdí ọ̀tá ń bẹ ẹ kàn nìkan bá ń fi ẹ̀tù sí ẹ 3 ní kẹ́yìn ìbọn yẹn dànù. Ọ̀sẹ̀ yẹn náà ni wọ́n bá ń yin ìbọn ńlá sùn. Ìbọn gba ẹ̀gbẹ́ ẹ̀ báyìí ó fọ́ gíláàsì ẹ pé ilẹ̀kùn ìbọn lù báyìí ó lù kọjá B2 àbí báyà sàtánà dẹ̀ ní Volkswagen product ni ó lọ́ọ́ dẹ̀ lọ ba mọ́tò yẹn. Kai ó gba wájú ọkọ̀ báyìí mọ́tò. ẹni tó next sí driver mọ́tò kejì yẹn nìbọn yẹn bá. Ìbọn tí ìbá gbà lójú oorun ló ti yin ìdànù yẹn. Ṣùgbọ́n táwọn èèyàn wa mi ì sọ pàdùà ò gbà ṣùgbọ́n bọ́rọ̀ bá ṣe rí ní kẹ́ ẹ sọ o ò lè fi ara túmọ̀ àlá gbogbo ẹni mo fi sọ o ò lè fi ara túmọ̀ àlá. Tí wọ́n bá ń sọ̀rọ̀ àlá fún ẹ o gbọ́dọ̀ wọnú ẹ̀mí pẹ̀lú ẹ̀ ni. Ẹlòmíì máa láàlá ọmọ ẹ̀ làlá yẹn ń bá wí. Ẹlòmíì máa láàlá bàbá ẹ̀ ní àlá yẹn ń bá wí. Kékeré nìyẹn. Ẹnìkan náà lásìkò kan nígbà tó máa láàlá yẹn tó wá rọ àlá yẹn fún mi. Mo ní ó tó gbàwó tí bàbá rẹ̀ ti kú ó ló ti ń lọ bí 3 years nsìn. Mo ní òkè sáyé lọ ra àkàrà ilépo tó bá lè dín lọ ra àkàrà ilépo wá make sure pé gbogbo wọn tó máa fún ní àkàrà ilépo yẹn kó o rí pé abiyamọ tó ń opposite kò mọ fìdí ọmọ opposite kò yẹ pé bẹ́ẹ̀ ọkàn gbọmọ yẹn lọ but kó ṣàjọ ọmọ kékeré àwọn ni kó o há àkàrà yẹn fún but o gbọ́dọ̀ fowó sí o. Ó ṣe kò yí mo ní bàbá ẹ fẹ́ ṣe ó lé oore kan fún àpẹẹrẹ ń sìn náà tí wọ́n sọ fún yín pé oore kan ń bọ̀ fún yín èèyàn ẹlẹ́ran ara ni wá
ní tí gbogbo a máa kọ́kọ́ máa retí ní orí ni pé owó àbí àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ yìí náà owó ni màá fọkàn sí ṣùgbọ́n àjùlọ Ọlọ́run ni táìmì yẹn ń lọ travel Bayelsa State ló lọ torí ẹni yìí ẹni tó máa ń bá wọn ṣe kí náà ti ń pè agric farm ni lílọ tó máa lọ́jọ́ tó ń lọ kẹ́ máa wo kí Ọlọ́run bá kọ́kọ́ máa ṣọ́ wa o òun kásá lè pọ̀ ń lọ sí sàrà yẹn pé kí orí sá lè wọlé fóun àṣírí lọ tó ń lọ ìta wà nínú iná ó ti gbàgbé plastic coin jọ́ọ̀gì yẹn plastic inú ẹ̀ ló ti bọ̀ so bí bọ́sítà tó ń bọ́sítà tó lọ yẹn báyìí iná ti lọ nígbà tó máa dé wọ́n sọ pé kò tún sí náà wọ́n láti last week ti lọ ní bẹ́ẹ̀ sí bí ẹni pé ìlẹ̀ mú náà wá lọ ni bó ṣe ń wọnú ilé ó wá ń pe ẹnìkan pé kó wá lọ bóun ra epo wá ó fẹ́ tan generator kékeré personal neighbor bọ́n ṣe múnádé nìyẹn òun tún wá ń bá wọn ṣeré wájú ta àwọn neighbor ẹ̀ àwọn ọmọ kéékèèké yẹn kankan omi yẹn ti gbẹ ṣàpẹ́ náà tún ti dé bá ìtà yẹn ń bẹ̀ omi yẹn tún ti gbẹ so ìtà yẹn ti wá pọ́n ó wá mẹ́ẹ̀tì ike yẹn bọ́n ṣe tún múná yẹn lọ padà nìyẹn wíwọlé tóun wá fẹ́ wọlé pé ọmọ tóun tẹ̀rẹ̀ pé kó tètè nà ó fẹ́ mówó fún ẹnìkan pé kán lọ bóun ra oúnjẹ ló wọlé lórí pé nǹkan kan rùn èéfín wa ti gba ibi ṣẹ́ẹ̀fù yẹn tó rí báyìí ó sáré ti wíńdò ni kò jẹ́ kẹ́nìbọ̀dì wọlé. ẹ sọ fún mi nígbà tó máa wá padà wá bá mi èmi kàn ní láìdé báwo dẹ̀ ní ọ̀hún kújá mẹ́ta báwo ni àwọn ìyàwó ẹ̀ ń kọ̀ nǹkan kan ó ní ẹ̀wọ́n ní sábò ń dúpẹ́ mo ní kí ló ṣẹlẹ̀ ló bá tẹnu bọ̀rọ̀ àbágbàdúrà mo ní oore tí wọ́n ní bàbá rẹ̀ fẹ́ wá ṣe oore yẹn náà ni. kábíyèsí Olódùmarè. ẹ wá wo ilé tí mò ń sọ yìí níbi story ni o fúláàtì òkè kẹta ló ń lẹ́nu lò. káì. so ṣe rí àlá ẹni gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí lé tẹ́ bá ti láàlá bíi tí ìwù kò mọ ẹ súnmọ́ àwọn tí wọ́n ṣàlàyé ẹ̀ tí Ọlọ́run ń lò tí wọ́n lè túmọ̀ rẹ̀ fún yín àlá mi yẹn là báyìí yẹn máa wò pé Ọlọ́run ti ṣẹ́gun fún mi ìṣẹ́gun kọ́ wọ́n tètè sọ fún ẹni kó lè tètè gbé ìgbésẹ̀ ó wá kú kí ẹni tó lọ bá ó jẹ́ ń tọ́lọ̀ ń fún ní òye ẹ̀. pé bàbá àwọn èèyàn kan sọ pé àlá gọ̀ ọ́. aláwo yín ìwo ló ń gọ̀. àwọn èèyàn sọ pé àlá gọ̀ ọ́. ẹlòmíì nígbà mi wá sọ fún pé àlá tó láyẹn for now má débi olókùn kì í ṣe pé ibi tó kù ti kú yẹn òkú kọ́ ló fẹ́ pa á ṣùgbọ́n nǹkan ti mọ̀ pé ẹni tó kú yẹn ó ń bọ̀ àwọn arábí máa ń torí ẹnìkan pa ẹlòmíì pé kí wọ́n fi lè divert attention kó lè bá wá ọwọ́ lè bá tẹ̀ ìkan nìyẹn ẹlòmíì wọn á sọ fún un pé má kí aláìsàn o fún àpẹẹrẹ ń sìn ẹjẹ ń sọ àṣírí kan fún yín ṣé ẹni tán pè ní iṣẹ́ ìràpadà amọ̀júra wa lọ gbogbo iṣẹ́ ìràpadà kọ́ ló lè dáwọ́lé bó ti kò sọ pé o gùn tó gbogbo iṣẹ́ ìràpadà kọ́ ló lè dáwọ́lé àwọn tó bá fẹ́ parọ́ fún yín lókù iṣẹ́ ìràpadà míì ṣe rí nígbà tí ẹrẹ́ ikú yẹn kúrò lórí ẹni yẹn yẹ wà bómi àwọn ẹ̀dá kan ń bẹ tó máa sọ fún pé yẹn máa lọ kí aláìsàn ni mò ń sọ lọ́wọ́ pé má débi aláìsàn o ṣé ẹ rí ẹnìkan síkì lọ́dọ̀ wọn wọ́n wá wò pé wọn àti ìfẹ́kẹ́ ni ìyókù wọ́n wá wo ìdílé wọn lọ kò ní ìdí pé kọ́ mọ orúkọ agboolé wọn á kàn ní ọmọ ìlú wo ní alọ́mọ ìlú báyìí á kàn wò báyìí á kàn wọnú ẹ̀mí lọ á dẹ̀ wò pé àwọn àgbàlagbà kan wà níbẹ̀ tí wọ́n ti tó kú tí wọ́n kú ṣàpọ̀ ọ̀nà orúkú sí wọn báyìí á wá transfer kú yẹn sórí wọn ṣàpèké ní àhìtì ẹni yẹn gbà ò ilẹ̀ ó ṣeé ṣe kó kú lẹ́sẹ̀kẹsẹ̀ bọ̀ tí ìyẹn náà bá jẹ́ aborí dèpinnu bí wọ́n ṣe júlù yẹn tí wọ́n transfer ìlú yẹn eléyìí dìde ń bì ìyẹn á dùbúlẹ̀ àìsàn ẹni tó bá kọ́kọ́ lọ kí yẹn pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́wọ́ ní padà lọ sùn pé ẹni yẹn padà. kábíyèsí o. òun lẹ́sàn kan tó sọ pé nígbà tí ẹni sick òun lọ́dẹ̀ wá kí ẹni tó lọ kí yẹn lọ padà wá sí òkú ẹ̀ lọ́ wá sin òkú ẹ̀ padà. sọ́dọ̀ sọ pé kéèyàn má kí aláìsàn gbá mi ó ṣeé ṣe pé nǹkan kan tó bọ́ọ̀lù yẹn ẹni tó bá kọ́kọ́ torí àkọ́kọ́ bẹ̀ ni ó gbà lọ ẹni tó bá kọ́kọ́ lọ kí yẹn gbà ọ̀ bí yẹn ti tẹ́rí gbà nìyẹn ẹlòmíì lè gbé àìsàn yẹn kó mẹ́ yóò ṣe bákú nìyẹn. ok gbogbo yẹn alẹ́ mo fẹ́ divert attention bàbá rẹ kúrò nínú ọ̀rọ̀ àlá nìsín àwọn kankan ń ṣẹlẹ̀ ní day to day activities wà fẹ́ pé àfọkànsí àfarasí nítorí pé bí mo yẹ wà yìí èmi gan ti wọnú èmi nìsín orí ọ̀tá mi ti tàn náà lẹ̀ yà so mo fẹ́ kí gbogbo apátápátá ká gbójú àrùn sókè ká jọjọ kẹ́kọ̀ọ́ ká jọjọ kọ́ ọgbọ́n nítorí wípé nǹkan tí mo fẹ́ bí wọ́n nìsín ó máa ṣe yín ní àǹfààní ó máa ṣe èmi fúnra mi ní àǹfààní. bàbá ẹ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tó pé máa ń ṣe iṣẹ́ ìràpadà ọjọ́ kan wà tí mo wá sí ọ̀dọ̀ yín nǹkan tí mo fẹ́ sọ ẹ̀yin fúnra yín ẹ mọ̀ mo wá rí yín mo wá bá yín pé ìgbà wo lẹ fẹ́ wá sórí ètò bákanbákan
èèyàn kan ó ní àyà ìṣòro àyà ẹ̀ máa ń já àyà ẹ̀ máa ń já ẹ wá ṣe nǹkan kan sí àyà ẹni yẹn ẹ wá fi ọṣẹ kan ẹ fi sí àyà ẹni yẹn ọkọ ẹ wà ń bẹ ọkọ ẹ wà lórí ìdúró báyìí tẹ̀lé tó báyìí tó ga báyìí tó wà lórí ìdúró náà ẹ wá fi kíní ẹ fi ra kíní wúmà yẹn ní àyà báyìí bẹ́ẹ̀ ṣe fi ra láyà ẹ wá di kíní yẹn ń bẹ ní pé ẹ kó ẹ wá dì mú ẹ wá lọ sí ojú títì mo dẹ̀ ń wò yín lọ ẹ wá lọ jù síbẹ̀. náà bá ṣe jù síbẹ̀ yẹn mo wò pé nǹkan tó ń jù síbẹ̀ yẹn èèyàn kan máa kọjá ó máa forí kò. wáyé ṣé tó bá domi sílẹ̀ ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kéèyàn gun orí ẹ̀ kọjá ń gbà mí kó máa kó fojú fò. gbogbo omi kọ́ ló ṣe é dá kọjá. báwo la ṣe lè protect ara wa from láti máa fi orí kó jabbing because jabbing ni mo pè kíní yẹn jabbing jabbing. ṣe rí tóbìnrin tẹ́ ẹ sọ yẹn a lè pè láyà sì lè pè láyà ibi ìbáyìí òkè ń bì. òkè ń bì yẹn ìdára kì í ṣàyà. ìjọ yẹn ni bá kú. excuse me. ìjọ yẹn bẹ́ẹ̀ ni mo sọ àtọ́ ẹ̀yin lẹ́bi torí mọ̀ pé ń wò mí ìjọ yẹn. ìdí mo ní kí ọkọ ẹ̀ ibi kí sábà wà kó máa bọ̀. báwo lẹ̀yin ṣe rí. èmi Ọlọ́run ló fún wa rí ọ̀fà ní tí kinní yẹn bá fọ́nká sí lára ń jọ yẹn ó parí. tí oore kan bá lọ dé bá ọkọ ẹ̀ lẹ́yìn ìgbà yẹn wá lọ́kọ ẹ̀ fi ṣòwò ni. ṣé wá rí kì í ṣe gbogbo pé iṣẹ́ ìràpadà ni akànnì kéèyàn kúnlẹ̀ ẹ kàn dọ́gba àdúrà fún. ìràpadà póríṣiríṣi ìràpadà akọ wà. ọ̀tọ̀ ni kí wọ́n yẹ ìpín. What's ìpín? ọ̀tọ̀ ni kí wọ́n yẹ àdéhùn. Oh yeah? What is that? So owó kìíní lè máa fi òjò máa tú àìná o. ìpín tọkọ ọ̀run ọ̀tọ̀ olórin yẹn kọ́ ń gbà yẹn Rẹ̀mílẹ́kún Amos kọ́lọ́n dẹ̀rẹ̀ fún bàbá yẹn ó ní bí ìpín mi láyé bàbúrò o bàbá sọ́dáyọ̀ fún mi o. ìpín Jábésì burú ìjọ kan ni wọ́n yí ìpín yẹn padà tó di rere fún. kò sí nǹkan tí ò ní solution but àti wá mọ ọ̀dọ̀ ẹni tí solution wà ní problem ìyẹn báyẹn. àwọn èèyàn parọ́ gan wọ́n tó pẹ́ oníwòlíì wọ́n parọ́ gan. ṣe rí mo ti sọ ń jọ sí wòlíì náà ni kì í ṣe gbogbo ẹni tó ń sọ pé Olúwa gbàdúrà fọmọ rẹ ni wòlíì ẹlòmíì orin lòún fi ṣègbàlá tiẹ̀ wòlíì ni. nírú àwa báyìí orin là fi ń ṣègbàlá. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ tó ó póríṣiríṣi ẹlòmíì ìwàásù Násìrì ni ẹni àmì òróró kan náà ni. àwọn kan ń bẹ tí ẹni pé yóò dẹ̀ tún mọ́ ṣiṣẹ́ ara mọ́ a fún ní ẹ̀bùn ìgbohùn ṣùgbọ́n tí ó sọ fún olóòjọ́ pé ṣe rí ọ̀rọ̀ pé Olúwa ń lò mí sí Olúwa ẹ̀ ó gan lẹ́gẹ́ ni o torí ibòmíì tí Ọlọ́run ó ràn ẹ́ sí ìwọ́n mọ̀ wò pé wọn à ní gbà ẹ́ gbọ́ and it's true ṣùgbọ́n Ọlọ́run ló ní kó o lọ síbẹ̀ gbogbo wọn kọ́ ni ò ní gbàgbọ́ tán ṣùgbọ́n àwọn tí ọkọ̀ fi ọ tó wọn ọba kọ́kọ́ fi ọ rẹ́rìn ògo Ọlọ́run yìí ò ní bú yọnú ayé rẹ̀ yes Jésù máa sọ pé nítorí orúkọ mi ni wọn ó gàn yín ìyẹn lọ bẹ́ẹ̀ nípa tomi tẹ́ ẹ wí ṣé ẹ rí orí kan máa ń fọ́ àwọn èèyàn ń pè ní orí túlù torí ọ̀pọ̀lọpọ̀ wọn sì máa ń gbọ́ pé orí ń fọ́ òun ẹlòmíì ó ti fẹ́ lo packet paracetamol kan tán ẹlòmíì wọn ní kó lọ ṣe blood test wọn ní bóyá typhoid kọ́ orí túlù natural wà orí túlù tó jẹ́ pé ti bí ni òun ló pọ̀ jù orí afọdẹ pé orí yẹn fẹ́ dàrú àwọn orí túlù kan ń bẹ tí wọ́n bá máa wẹ̀ wọ́n máa ń wẹ̀ sí inú gbá ó dẹ̀ dọ̀rọ̀ yẹn kí wọ́n lọ dà sí oríta tàbí títì pé káwọn èèyàn lè tẹ̀ mọ́lẹ̀ kì í ṣe pé gbogbo èèyàn máa gbọ́ ẹni tó bá kọ́kọ́ tẹ̀ mọ́lẹ̀ yẹn ló kó kódà kéèyàn wọ mọ́tò kọjá ń bẹ̀ yẹ́ẹ̀sì ó ti kó atẹ́gùn ni ìkànnì yẹn ṣe wá rí fún àǹfààní àwọn tó kó wọn máa ń rìnrìn alẹ́ àbáwọn pé bá à ń bọ̀ láti ṣòru ní ìní mọ́lẹ̀ ṣòru o àmọ́ ọlọ́mọ ti ń sìn kérúbà ń ṣe ráfù lèmi tí nǹkan máa ṣẹlẹ̀ ń gbà míì a lè wà ní ṣòru báyìí kọjá pé ẹ mọ̀ pé ẹlẹ́mìí kún tètè sọ yàrá à ń lọ síbi iṣẹ́ ẹlẹ́mìí mi ò mọ̀ sọ fún yín pé Olúwa sọ yín pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kó nu chọ́ọ̀chì yìí títí di aago 7 àárọ̀ ìdí tí Ọlọ́run dẹ̀ ṣe sọ bà bẹ́ẹ̀ àmọ́ ní ìsìn oríṣiríṣi là ń rí o ṣé rí tomi tẹ́lẹ̀ tí wọ́n ń dà lẹ̀ yẹn ẹlòmíì fi wé àmúbọ́ ẹlòmíì fi wé ìkórira olóyè kí tán fẹ́ wẹ̀ because ṣe rí ìwé oríta tán sọ pé wọ́n wẹ̀ ìwé oríta ń bẹ o yes gbogbo ẹni kò fi sọ
ìwé oríta ń bẹ tó jòrì jìnnà àmọ́ fèkì ẹ̀ ló pọ̀ jù. Yes torí ẹlòmíì tó ní kó wá lọ ìwé oríta ìwòwò ẹ lọ́fẹ́ wò. Òótọ́ ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òótọ́ nìkan ẹ̀ má sọ̀hún ìwòwò ẹ lọ́fẹ́ wò. Yes ẹlòmíì tó ní kó wá lọ wọ ìwé oríta mọ orú àtàn ti gọ síbẹ̀ tó ti lọ plan dè àwọn iná wà síbẹ̀ nípa àwọn ń bọ̀ wọ́n á mọ̀ fún ọ ní mẹ́sáàgì wọ́n á tún dá orúkọ rẹ gan sẹ́ni tó dá orúkọ ẹ tó sọ orúkọ yìí ẹ tó sọ tó gbé ẹ débì kìnìkan ìyẹn náà wá ṣe bíi pé ẹ ṣe wá dúpẹ́ sà Ọlọ́run á ràn yín lọ́wọ́ àwọn bá a ṣe máa mójútó àárín yẹn fẹ́ kí wọ́n ti gbin ìbẹ̀rù sọ́kàn rẹ̀ báyẹn. So ó póríṣiríṣi ìkànnì yẹn ẹ wo ìgbálẹ̀ tí ẹ kà sí ìgbálẹ̀ tán fi ń gbálẹ̀ bẹ́ẹ̀ kàn lọ lójú ọ̀nà ẹ má ṣàkíyèsí ẹ dáadáa o ẹ kàn lọ lójú ọ̀nà ẹ rí pé ìgbálẹ̀ kan lójú ọ̀nà má dà kọjá o. tó bá rí pé kò síbi tó o lè gbà tí ò dẹ̀ sí nǹkan kan lọ́wọ́ ẹ bóyá ọ̀mbrẹ́là ló mú lọ́wọ́ tó o lè fi tì kúrò náà báyìí má dà kọjá gba ẹ̀gbẹ́ mi. àwọn nǹkan kọ̀ọ̀kan tá a kì í kà sí ló ń create máa bá bàtà mi máa fi gbà sẹ́gbẹ́ gbogbo yẹn lè yá lọ sílé agbára tí mo bá padà dé a máa continue máa bá bàtà ẹ kú dédé àsìkò.